ọmọ Yorùbá àwọn àgbààgbà Yorùbá kọ̀ọ̀kan ti gbéra báyìí wọ́n ti lọ bá Keir Starmer Prime Minister UK wọ́n ti lọ bá Keir Starmer ìyẹn ni tí bàbá wa olóyè Sunday Igboho tó submit lẹ́tà fún information kàn wá lára wípé àwọn àgbààgbà Yorùbá kan wọ́n ní ọba wà láàrin wọn pásítọ̀ wà láàrin wọn ọ ní àáfàá wà nù wọn pé wọ́n ṣàṣàrà wọn jọ wọ́n ní wọ́n ti lọ bá Keir Starmer kò dẹ̀ sí nǹkan méjì tí wọ́n fẹ́ lọ ṣe ju pé wọ́n fẹ́ lọ parọ́ fún màá yẹn nísìnyí báyìí n ta máa wá ṣe láti lè kọ́ ìyapa wọn ni wípé ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section pé Keir Starmer gbogbo ẹni tó wá bá yín yẹn o they are all political elected leader they are not our representative our representative is Chief Sunday Igboho and Professor Banji Akintoye any other leader elder we don't recognize them ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ ó ṣe kíákíá. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Agba Bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745277137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ lóòrẹ́ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ọmọ Yorùbá a kú oríire mo sọ fún yín mo ní níbi tí a bá ọ̀rọ̀ Yorùbá nation délé nìyí tí ẹnìkan bá sọ pé kò ní bọ́ sí òun ni ò ní ṣojú ẹ̀ bẹ́ẹ̀ ni níbi tí àwọn bàbá wa Professor Banji Akintoye bàbá wa olóyè Sunday Adéníyì Ìgbòho Òòṣà àti bàbá wa Ọláyọmí Kóìkì the whitest lion ever lived, the whitest lion of our time. Ọláyọmí Kóìkì. Ibi táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣiṣẹ́ délé nìyí. Kí Ọlọ́run má mú wa. Ẹ lọ fọkàn yín balẹ̀. Àwọn ọ̀rọ̀ kan ló kọ̀ jáde tí mo fẹ́ jẹ́ ká sáré jọ sọ torí wípé àwọn olórí burúkú àgbààgbà kan wọ́n ti kóra wọn jọ. Wọ́n ti fẹ́ máa pera wọn nìkan tí wọn ò tó débi wípé wọ́n ti fẹ́ máa rán àwọn ìránṣẹ́ wọn kó máa ṣe oríṣiríṣi nǹkan sórúkọ olóyè Ṣàngó á dẹ̀ pa bàtà á pa jọwọ́jọwọ́ etí ẹ̀ olórí burúkú ni wọ́n ajẹ̀gbodò wọn ó ń wẹ́ni kúra ni there's nothing any one of you can do to stop this movement. Yoruba nation has come to stay. It's either you witness it or you don't witness it. Ìtó bá pín ẹ ló máa fọwọ́ mú nínú tí mo sọ yìí. Nínú kó ṣojú ẹ kí gbogbo wa jọ ṣe Yoruba nation.
tàbí kó má ṣojú ẹ̀. Ìwọ tó bá dẹ̀ dúró pé a ò ní gbà á, ìwọ ni ò ní ṣojú ẹ̀, ìwọ lọ́lọ́run ò ní fún ẹ lẹ́mìí àti ìwọ lọ́lọ́run á já ẹ̀mí ẹ kúrú. Torí pé Yorùbá nation has come to stay. Mo sọ fún yín, àwọn bàbá yìí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Nísìnyí báyìí àwọn àgbààgbà wèrè kan ti ń kóra wọn jọ báyìí. Wọ́n ti ń send the signal sí àwọn àjọ àgbáyé, though they don't have the capacity to stop us. That is the fact. For the fact pé mo ní ká bẹ Ọbásanjọ́ lànà àbí kankan kò mí pé wọ́n ní capacity àti stop wa o. He did not have the capacity. Kojú gbogbo ayé ni mo ti sọ yìí. Kò sẹ́ni tó ní capacity àti stop Yorùbá nation. Nobody. Àwọn tí wọ́n ní capacity àti stop ẹ̀ àwọn ló ń ṣe yìí. Because they are the only true leader. Àwọn nìkan ni true leader. Ohun tí wọ́n dẹ̀ ń ṣe wọn ò dá sí ara wọn jẹ́. Iṣẹ́ táwa ọmọ Yorùbá rán wọn ló ń jẹ́. Yes. Our father, emeritus merited Professor Adébánjí Akíntóyè, iṣẹ́ tí gbogbo àwa ọmọ Yorùbá rán wọn, iṣẹ́ yẹn ni wọ́n ń jẹ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ Yorùbá nation ti ń fọ́ wọn lórí, ó ti ń yà wọ́n wèrè. As a matter of fact, ẹ máa kọ kọ́kọ́ sí comment section báyìí, iṣẹ́ ti dé o. Ẹ̀yin ènìyàn wa, iṣẹ́ ti dé. Àwọn àgbààgbà kan, wọ́n ya máàpù kan. Máàpù tí wọ́n dẹ̀ yà yẹn wọ́n fẹ́ fi bà ti Yorùbá nation jẹ́ ni. Kí ni máàpù tí wọ́n yà? Apart from meeting tí wọ́n fẹ́ ṣe ní November tí wọ́n fẹ́ ṣe yẹn, ó ní àwọn meeting kan tí wọ́n ti ṣe tó jẹ́ wípé àwọn nǹkan tí àwọn kọ̀ọ̀kan conclude meeting yẹn ni wípé ẹ jẹ́ ká pe Chief Sunday Igboho mọ́ra, ká bá ya fọ́tò, ká send ẹ̀ sáwọn àjọ àgbáyé pé the same thing ni gbogbo wa kìnìkan. Wọ́n mọ̀ pé bàbá yẹn ò ní wá ni wọ́n ṣe post ẹ̀ sí November 11. Ọmọ Yorùbá kò ń ṣe pé wọ́n fẹ́ rí amalgamate wa nìkan, wọ́n fẹ́ ṣe débi pé oko ẹrú lọmọ Yorùbá máa wà títí ayérayé. And as a matter of fact, ẹ bá wo statistic, àwa ọ̀dọ́ 99% ọ̀dọ́ ló fẹ́ jẹ́ kí Nàìjíríà pín. Nínú àwa ọmọ Yorùbá ni mò ń sọ o, àwa tá jẹ́ ojúlówó ọmọ Yorùbá 95% tiwa a fẹ́ jẹ́ kí Nàìjíríà pín. Torí pé kò sẹ́ni tí Nàìjíríà ṣe láǹfààní kankan. Kò sẹ́nibọ̀dì tó ṣe láǹfààní kankan. Ajẹrógbó kò dùn, apá kò láwẹ́, àfidáná kò jò. Kí la fẹ́ fi ṣe? Ṣàngó tó ń jorógbó gan rọ́jú ni. Kí la fi ń ṣeré yìí? Like seriously? Nàìjíríà máa pín. Bógo ti jẹ́ tọlọ́run, ó máa pín. Ọlọ́run máa pín, àwa èèyàn gan a máa pín. Níbi tí a bá dé yìí, gbogbo ọ̀nà tá bá mọ̀ la máa gbà tá máa fi make sure pẹ̀lú ìpín. Ó dẹ̀ máa pín because kò exist náà tẹ́lẹ̀. As a matter of fact, 1914 ni Nàìjíríà ti expire. Àwọn àjọ àgbáyé gan, even the international communities, they knew it. Nǹkan kan lẹ máa kọ nísìnyí ìyá àti bàbá wa káàkiri àgbáláyé. Tẹ́ máa kọ ni wípé any Yorùbá elders or any Yoruba leader that go against Chief Sunday Igboho's wish is a political elected elders or royal father. Bóyá ẹ lè má gbọ́ nǹkan tí mò ń sọ yẹn. A ní láti máa kọ́ báyìí ká máa tag international communities, ká máa tag gbogbo àgbáyé, ká jẹ́ kó mọ̀ pé any leader tó bá wá bá wọn, any ọba, torí a gbọ́ pé àwọn ọba kan ti travel, wọ́n ti yọ́ lọ UK báyìí. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Àwọn ọba kan ti yọ́ lọ sí UK báyìí. Yes. Àwọn àgbààgbà kan wọ́n ti yọ́ lọ UK báyìí. Wọ́n fẹ́ lọ bá Prime Minister. We might not see the video outside. We might not see the pictures outside. Lára nǹkan tí wọ́n fi gbé àwọn people yìí ní condition ni wípé ẹni tó ń jìjàǹgbara yìí, àníṣe ẹ lọ mọ gbogbo nǹkan tẹ́ máa ṣe before the end of this year. Bó jẹ́ kẹ́ gbé mọ́ra ni, bó jẹ́ bákan ni, kó ṣàdákẹ́.
nínú meeting yẹn àwa gbọ́ pé wọ́n conclude wípé kó pe Chief Sunday Igboho kó bá wọn ya fọ́tò kó send ẹ̀ sí United Nations páwọn jọ wà ní kíníkan gbogbo ẹ̀yin tẹ̀ ń plan nǹkan yẹn bẹ́ẹ̀ bá bí gba ọmọ àwòrán ní gbogbo wọn kí ni ìran Yorùbá ṣe fún yín for crying out loud ẹ fẹ́ rí amalgamate wa like seriously ẹ̀jẹ̀ òpá máa lajú dé àmà máa wò ẹ̀jẹ̀ òpé tá bá amalgamate àmà follow ẹ̀ dey play lórúkọ yín dey play are Biafrans talking about the amalgamation? No, they are not talking about it, and they meant it. They are going to get their country right away. ọmọ àgbà ìlú wọn ní kíákíá ṣèbí nítorí àwọn àjọmọlúàbí láwa ṣe ń sọ̀rọ̀ amalgamation ṣèbí nítorí àjọmọlúàbí la sì ṣe ń wò pé constitution wà ṣèbí nítorí àjọmọlúàbí ni torí àjọmọ Yorùbá a sì rọra ń jọ ń bára wa fẹ́ ọwọ́ yọ̀bọ̀kẹ́ mu àfẹ́ fọwọ́ líle mu làwọn torí àwọn bàbá wa jẹ́ they are educated people, they are intelligent, they are brave, they are smart. Òun ló fa gbogbo nọ́nsẹ̀nsì tẹ̀ ń ṣe yìí. Ṣé olóyè Sunday Igboho gbọ́dọ̀ sọ pé sobe kí gbogbo ọmọ Yorùbá má tú síta pààyàn aṣù yín ẹ má pa èèyàn aṣù yín ṣèbí tó pé bàbá yẹn sì dákẹ́ ni ẹ jẹ́ kí Chief Sunday Igboho pàṣẹ ìtókù tílé àfiṣúlẹ̀ ní tí bàbá yẹn bá pàṣẹ everybody àfọ́sítítì mọ̀ pàwọ́ ta fẹ́ kú pọ̀ mọ̀ wèrè lẹ́pẹ̀ wá ní ẹ̀rẹ̀ ń báyé àwọn èèyàn jẹ́ everyday ojoojúmọ́ on a daily basis tí ní human feeling bó tilẹ̀ ń kó kéré mọ́ ní human feeling kankan ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section báyìí wípé 99% no 95% of our royal fathers are political elected ọba tí ó bá ti dúró síbi tá dúró sí ọba tí ó bá ti tò síbi tá tò sí kò lè speak fún wa ọba tí ó bá ti tò síbi tá tò sí you cannot speak for us. That is the fact. Ọba tí ó bá ti lè wà níbi tá wà ó lè sọ̀rọ̀ fún wa. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section kẹ́ máa tag àwọn àjọ àgbáyé kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé all these people all these so-called political ọba they are political elected. Bẹ́ẹ̀ ni they are not our representative. Chief Sunday Igboho and Professor Banji Akintoye, those are the representatives we have. Those are the people that are representing the Yoruba people. British amọ̀pẹ́ yìí náà gbogbo nǹkan tẹ̀ ń ṣe ń gbá géèmù ni. The fact is ọmọlúwàbí ni wá o, and that is why we keep on following the step of self-determination. We have never make it to be violence. We have been abiding by both local and international law. La maintain la fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe. You cannot because of that and sọ wá di ẹrú. À ń pariwo everyday fáwọn ọba fáwọn olóṣèlú fún gbogbo yín. Still yet kàkà kó rọ̀ lára ọmọ ìyá àjẹ́ yín ìṣe ló ń peléke sí. Èdì ń dì yín ni. Ẹ wá fẹ́ lọ rí amalgamate wa. Who does that? Ẹ̀dẹ̀ wá máa dákẹ́ àwọn máa wò yín. Let's see what will happen. Let's see what will happen. Ẹ jẹ́ àárín nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ bá lọ amalgamate wa. Let's see. Àwa ò ní kankan táwa lè ṣe fún yín. Ṣùgbọ́n a mọ̀ pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn kàn ní káwọ́ gbéra kí wọ́n máa wò yín. Ìtẹ̀ṣe àìtí bọ̀ nínú ẹ̀. Ẹ tún fẹ́ ṣe mí. Níbo ló ti ń ṣerú ẹ̀? Rabaraba ìtẹ̀ṣe sì wà nílẹ̀. Rabaraba tẹ̀ṣe ó sì wà nílẹ̀. Àìtí bọ̀ níbẹ̀ ẹ tún fẹ́ ṣe mí.
níbo ló ti ń ṣerú ẹ̀? No, ẹ jẹ́ ká mọ̀ níbo ló ti ń ṣerú ẹ̀. Ibi tó bá ti ń ṣerú ẹ̀ tẹ́yìn bá mọ̀ ẹ̀sùn ẹ̀já gbọ́. Àwọn àgbààgbà kan pè mí ilẹ̀ Yorùbá, wọ́n ní máa bí fọkàn ẹ balẹ̀, fi ọkàn ẹ balẹ̀, níbi tá a bá délé nìyí àwa gan ti ṣetán a máa tẹ̀lé yín. Yes, ọ̀nà àwọn máa tẹ̀lé wa. Bóyá wọ́n wá ń tanra wọn ní o, àwọn lọ́mọ̀. Bóyá wọn ò tanra wọn ní o, àwọn lọ́mọ̀. Ohun tèmi mọ̀ ni pé níbi tí Yorùbá nation délé nìyí kò sólóṣèlú tó ní capacity àti stop ẹ̀. Òun lẹ ṣe rí tí gbogbo wọn ṣe damage control. Gbogbo ohun tẹ rí táwọn ọba nǹkan kan tí wọ́n ń ṣe nísìnyí yẹn, it's just ordinary damage control ni. Wọ́n wá lọ fún àwọn kan lówó nísìnyí kó bẹ̀rẹ̀ sí ní borúkọ olóyè jẹ́. Bá fíìmù yẹn, wọ́n lọ fún àwọn kan lówó kó bẹ̀rẹ̀ sí ní ba olóyè lórúkọ jẹ́ just because àwa ọmọ Yorùbá sọ pé representative wa ni wọ́n. Ẹ máa wòran o, àtijọ́ yìí ọba olóyè lórúkọ jẹ́ o, but nígbà tó lóyè tí wọ́n gbé lẹ́tà tí bàbá mi dáadáa, bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, nígbà tí bàbá yẹn tí wọ́n mú báírò tó dára ẹ̀ dá tọkọ very powerful diplomatic letter. As a matter of fact, àwọn èèyàn confirm ẹ̀ fún wa wípé in the history of self-determination kò tí sẹ́ni tó kọrú lẹ́tà tí bàbá Akíntóyè kọ yẹn. In the history of self-determination kò tí sẹ́ni tó kọrú lẹ́tà yẹn rí. Lẹ́tà tó powerful tó yẹn, wọ́n ní kò tí sí lẹ́tà tó kọ on self-determination tó rich in quality and quantity. Wọ́n ní kò tí sí. Ìyẹn lẹ fi máa mọ̀ pé àwọn olórí ta ní Ọlọ́run ló yàn wọ́n fún wa. Kò ń ṣe pé wọ́n kọ́ jíjọ́ kan wọ́n náà fẹ́ wá jà fún wa. Rárá, ẹ wo Chief Sunday Igboho náà, very intelligent, very smart, very intelligent and smart. Tó bá jókòó ti Chief Sunday Igboho, o tí lè sọ̀rọ̀ méjì mẹ́ta ọ̀kọ̀rọ̀ 50 tó kù tó fẹ́ sọ wọ́n á sọ fún ẹ. Ìyẹn lè fi máa mọ̀ pé Ọlọ́run dìdí fún wa láwọn bàbá yìí láti kó wa dé ilẹ̀ ìlérí ni. Olóṣèlú tó bá wá sọ pé láéláé kò jọ òun ni ò ní bá wa débẹ̀. Ọba tó bá sọ pé ilẹ̀ Yorùbá ò ní gbòmìnira, òun ni ò ní ṣojú ẹ̀. Gbogbo ẹnu ni mo fi ń sọ, òun làwọn alálẹ̀ ò ní jẹ́ kó bá wa wọnú ẹ̀. Ìwọ tó bá jẹ́ religious leader tó torí offering, tó torí ìjẹkújẹ, tó torí àjẹfẹnunulẹ̀, tó sọ pé ilẹ̀ Yorùbá ò ní bọ́ lóko ẹrú, ìwọ ló ní bá wa wọnú òmìnira. Ìwọ ló máa kú sóko ẹrú. Ìwọ ni Fúlàní máa pa kí a tó gba òmìnira. What are you talking about? Nínú gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní àgbààgbà yìí, èwo lọ́lọ́run ètí ṣe fún yín? Èwo làwọn Fúlàní ń dóyàwó ẹ̀ nú yín? Èwo làwọn Fúlàní pàyàwó ẹ̀ ní tó pa ọmọ ẹ̀ nínú yín? Tó bá jẹ́ pé ẹ̀yin ni gbogbo ibùkún tó ń ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí, mo mọ̀ ẹ̀yin lẹ máa gbá front. Ẹni tó dùn mí fún jù, òun nìkan náà àwọn leader Afẹ́nifẹ́re mi ní dárúkọ wọn. Táwọn Fúlàní jí ọmọ wọn gbé tó pa ọmọ wọn, wọ́n dẹ̀ bù mọ́lẹ̀, all in the name of politics. Ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní àgbààgbà wa nílẹ̀ Yorùbá, ó burú ju ejò lọ. Wọ́n burú ju ejò lọ. Ṣé nítorí owó yìí náà? Ṣé torí ohun tá a máa jẹ tó máa tán yìí náà lẹ ṣe ń go to this length? Ẹ torí ambition ẹnìkan, ẹni kan sàn dòru. Ẹ torí ambition orí èèyàn kan ṣoṣo tí ó lè lò kọjá ọdún 8 láyé, tó jẹ́ pé tó bá ṣe miracle, tó bá ṣe magic, tó bá lo àbámọ́dá, tó bá lo ìṣíjú, tó bá lo gbogbo ohun tọ́mọ Yorùbá ló máa lo ọdún 8 lórí àpèrè. Lẹ́yìn ọdún 8 yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀?
àwa padà sẹ́sẹ̀ àárọ̀ so ìgbà ẹlẹ́ ẹ̀sẹ̀ máa bá wa pariwo Yorùbá nation àbí tẹ́yìn bá sùn tẹ kọrí sílànà yẹn àwa ọmọ Yorùbá àwa tíyà ń jẹ àwa majority nílẹ̀ Yorùbá àní kọrí síbẹ̀. Now ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section kódà tẹ bá mọ orúkọ àwọn ọba yẹn àwọn ọba tí wọ́n support wa ẹ tètè máa kọ orúkọ wọn sí comment section tẹ máa kọ síbẹ̀ pé they are political appointed king, they are political appointed king, they are Tinubu king, they are not Yorùbá land king. Tẹ bá mọ̀ wọ́n ẹ máa forúkọ wọn sí àríwó eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹni tó tó mi kú ẹni tó jù mí lọ ń kú mélòó wà lára tèmi mélòó lára tèmi ẹ ti fìyà jẹ wá already ẹ ti pa wá sáyé already ẹ ti pa wá sáyé already Ọlọ́run ló ń jí wa so kí wá ní kí ni má jẹ́ kí wọ́n àìtódòótọ́ sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú Ṣàngó pa bàtà padà ọdún etí ẹ̀ àìtódòótọ́ sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú bẹ́ẹ̀ ni ẹnu ẹlẹ́wà yẹn táwọn bàbá ńlá bàbá tí yín bá ṣe ilé ayé báyìí ṣé òye lè kàn ru yín adé yẹn lè kàn ru yín àbíkú àgbàtẹ wà nílẹ̀ Yorùbá ó lè kàn ru yín tó bá jẹ́ pé bí bàbá Awólọ́wọ̀ ṣe leléyìí ẹ̀yin Afẹ́nifẹ́re ṣé ó mà ṣe o ibi tó bá jẹ́ kí a ti bá ọgbọ́n tí a bá bá a gọ̀ a máa dùn ní jọjọ ẹ̀yin tẹ̀dẹ̀ ń fìyà jẹ wá lẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ gbádùn western education ọ̀pọ̀lọpọ̀ yín lẹ enjoy free education ọ̀pọ̀lọpọ̀ yín lẹ enjoy LD education ọ̀pọ̀lọpọ̀ yín lẹ enjoy rich education education tó ń fún àwọn èèyàn wá lẹ̀ Yorùbá nísìnyí ẹ lajú yín lẹ̀ wọ́n dẹ̀ yọ history kúrò nùtàn wa kúrò ní education syllabus wọ́n mú history Yorùbá gbogbo bí àwọn Fúlàní ṣe pa àwọn baba ńlá baba wa bí àwọn Fúlàní ṣe kógun jà wá bí a ṣe jagun tá a ṣe gbogbo ẹ wá yọ kúrò nínú education syllabus kí àwọn èèyàn má bàa mọ òtítọ́ kọ́ má bàa mọ̀ pé ẹ fi tipátipá so wá papọ̀ ni ẹ wá yọ history ẹ̀yin ọba dẹ̀ lajú ẹ̀ dẹ̀ ń wò ẹ̀yin dẹ̀ ní the custodian of tradition the custodian of tradition tó jẹ́ pé lára nǹkan tẹ́ ń protect ni history Yorùbá wà lára nǹkan tẹ́ ń protect ni culture wà lára nǹkan tẹ́ ń protect ni tradition wà then nígbà tí nǹkan tẹ́ ń protect tí ó bá exist mọ́ kí là ń jọba fún mọ́ kakú má ní lọ́ba mọ́ ká mọ̀ pé àlọ́ba ńlẹ̀ Yorùbá ká mọ̀ pé àlọ́ba tábà lọ́ba àmọ́ pa á nì kò ń ṣe pé ká lọ́ba kí yàtú wa máa jẹ wá bẹni tí ó lọ́ba bálàkà ìlú ọmọ Yorùbá wọ́n tún ti ń gbé àwọn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà Yorùbá kan wọ́n ti gbéra lọ sí UK wọ́n ti gbéra lọ sí UK báyìí wọ́n ti lọ ń pa oríṣiríṣi irọ́ fún kẹ́sítẹ́mà ẹni tó jẹ́ Prime Minister UK wọ́n ti lọ ń pa oríṣiríṣi irọ́ fún wọn dẹ̀ lè stop wa kẹ́sítẹ́mà gan ò lè stop wa à ń pọ́n lé ni pé torí òun ló so wá pọ̀ a mọ̀ pé òun kọ́ ló máa separate wa ṣèbẹ́rí lẹ́tà ayédèrú kan tí wọ́n gbé jáde lẹ́yìn tí wọ́n ní British ṣèbẹ́ sọ pé lẹ́tà tí bàbá Akíntóyè kọ wà powerful ó sì ń rìn yìí nígbà tó bá já yín jẹ tó bá dé ojú ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́ ẹ máa sọ nǹkan tó ń ṣe yín ṣèbẹ́ ní rọ́bìṣì ni Chief Sunday Igboho ṣe ṣèbẹ́ ní rọ́bìṣì ni bàbá Akíntóyè kọ ó ṣe wá ń yá yín wèrè báyìí tẹ́ẹ̀mọ̀ tó kàn tí ẹ̀kọ́ ń jára jẹ tẹ́ ń japowó káàkiri tá ń ba ti yín jẹ́ ó mà ṣe o
ó mà ṣe o, ó ṣe fẹ́yìn bàbá wa ńlẹ̀ Yorùbá, ó ṣe fún yín gan torí pé ẹ̀ ń dójú tì wá ní gbogbo ayé. Ṣèbẹ́ gbọ́ nǹkan tí Àṣàrídé Òkunbọ̀ sọ, tí ẹ̀yin àgbààgbà Yorùbá tí ẹ torí Tinubu ẹ fẹ́ palẹ̀ Yorùbá run. Ṣe rí àwa Yorùbá ti máa ń pa oríṣiríṣi àṣepa òwe jù. Ẹ ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Ṣèbọn ọmọ tó bá ní bàdí lẹ máa fi lẹ̀kẹ̀ sí. Ṣèbẹ́ni tó bá rẹ́dí àti ṣe ti Yorùbá lẹ máa sọ pé ẹ fẹ́ gbé débẹ̀. Nígbà tí bàbá Tinubu tí wọ́n kàǹpé, táwa sọ fún yín wípé ọ̀rọ̀ election kọ́ ló kàn. Àwa ò kórìíra Tinubu. As a matter of fact, ẹ̀yin tẹ́ ń tì wọ́n lẹ́yìn, ẹ̀yin gangan lèèyàn burúkú. Torí ẹ lè máa tì wọ́n lẹ́yìn kẹ́ tún máa fún wọn ládvice, wọn ò ní gbà á. Kẹ́ ń tìyàn lẹ́yìn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ wá ń sọ fún pé nǹkan tí o dẹ̀ fẹ́ ṣe yìí o kò dáa o, kíníkan kìnìkan o. Á wò pé àti ò bá da sójẹ kó tì òun lẹ́yìn, dájúdájú òun jowú òun ni, kò ní rí nírí pé kan tóun ṣe ò dáa. Tó bá jẹ́ pé bí bàbá Tinubu ṣe dìde kí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ yarí, ẹ wá wá àrà táwa ọmọ yín máa dá, bàbá Tinubu gan máa answer. Ọ máa answer torí pé ẹnì kò ń jáwàdé, igi kan ò dẹ̀ lè dágbó, igi ẹyọ kan ò lè dágbó ṣe. Yes, a ní kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, ẹ torí ìjẹkújẹ, ẹ torí àjẹfẹnunulẹ̀. Ẹ má bínú tá a bá bu yín o, wọ́n ti ní a má bu yín mọ́, but ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ìwà tá a fi máa bu yín lẹ̀ ń wò everyday. Dó àwọn ọba kan wà tó jọba oníláárí, àwọn àgbààgbà kan dẹ̀ wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé olóríire ni wọ́n. Irú àwọn àgbààgbà tí wọ́n pè mí gbà tí mo parí program lánàá tó bá mi sọ̀rọ̀, àwọn àgbà nìyẹn. Ẹnìkan pè mí lè Yorùbá, ó dárúkọ ẹ̀, kẹ̀rù Ọlọ́run bá mi pé pé ẹni yìí pè mí, mo fọ́ sára. Ẹni ẹ̀dẹ̀ promise mi, ó lóun ò ní tẹ̀lé wọn lọ sí meeting yẹn. Báwo ni ò bá ṣe dáa tó tí gbogbo ẹ̀yin ọba yòókù, ẹ̀yin àgbààgbà yòókù tẹ́ bá change mind yín, tẹ́yin ló tẹ̀lé wọn lọ mọ́. Ẹ̀yin ẹ sọ pé ẹ lọ kí Tinubu wá pàṣẹ kọ́njọ́ kejì, kẹ́ wá wo àrà táwa ọ̀dọ́ máa dá. As a matter of fact, Tinubu gan kéré sí ẹni tó máa stop wa, torí pé Ọlọ́run ló ń rìnrìn àjò yìí, Ọlọ́run ló ń rìn. Tí Tinubu bá lè stop movement yìí ni wọ́n á ti stop ẹ̀ tipẹ́tipẹ́. Yes, Ọlọ́run ló ń rìnrìn àjò, Ọlọ́run ló ń rìn. Ẹ̀yin tẹ́lẹ̀ ń ti Tinubu lẹ́yìn, ẹ̀yin gangan ni Sátánì, ẹ̀yin ni Sátánì lẹ́yìn ìbejì. Bẹ́ẹ̀ni, mi lè sọ pé ẹ̀yin lèṣù lẹ́ because bàbá wa lèṣù, níwájú tiwa áńgẹ́lì lèṣù. Èṣù ò kì í ṣèyàn burúkú, èṣù bàbá wa ni, bàbá wa lèṣù ṣe. Ẹ wá torí ìjẹkújẹ ẹ gbéra, ẹ lọ sí UK, ẹ lọ ń pa oríṣiríṣi irọ́. Ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé we don't know them, we don't send them, we don't know them, we don't send them. The only person tá mọ̀, tá dẹ̀ recognize ni bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami. Any other person from Ìgbòho àwọn bá kí tó yìí, àwọn ọmọ Yorùbá ò ránṣẹ́. Bẹ́ẹ̀ ni àwòrán níṣẹ́. Ẹ má gbàgbé, ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe so YouTube channel wa. Mo sọ fún yín, mo ní tẹ́ bá ti subscribe to YouTube channel Mass B, ẹ fọkàn yín balẹ̀, kẹ́ fi yòókù lẹ́fọ̀ lọ́hùn, kẹ́ fi yòókù lẹ́fọ̀ lọ́hùn. Ọlọ́run ní ìrìn èèyàn kọ́. Ẹ má gbàgbé studio project tá à ń ṣe, a sì ní di desktop, a sì ní di table ńlá ta fẹ́ rà, a fẹ́ relocate kúrò níbi tá a wà síbòmíì, a fẹ́ gba 2 bedroom flat tó máa jẹ́ full studio.
I need the support ọmọ Yorùbá tí ìkọyè ta need fún studio fún gbòmí tí a fẹ́ relocate lọ torí pé àìtí get ibi tí a fẹ́ lò for now, ibi tá a sì get kò tí sure, ẹsẹ̀ ẹ̀ sì ń shake, but nevertheless I need the standard kickstart generator, I need the professional microphone, àti ní speaker ńláńlá tí bàbá wa Olúmẹ̀gbọ́n rà fún wa, bàbá wa Lateef Olúmẹ̀gbọ́n wọ́n ra engine tó rà fún mi bad. Engine yẹn èmi gan yẹ̀rọ Ọlọ́run bá mi. Ó yẹ kẹ́ mọ̀ pé speaker tó máa tà ní 700,000 kò ń ṣe ṣeréṣeré. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. A sì nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú studio. Ẹ má wò mí ràn, ẹ dúró tì mí. Fẹ́yìn tí a bá fẹ́ gbé polówó ọjà fún wa, ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ fún wa ní ìkọ̀kan, ẹ support wa sórí GT Bank account wa tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 021 41 68 704. Zanu Williams Olúwatósìn. Èmi náà ni ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka mass gloria for the good leaders aka alógún màṣíkà. Ọmọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n gbérù wá o, ẹ má jẹ́ kí wọ́n gbérù wá. Àwọn àgbààgbà Yorùbá kan ti lọ bá Prime Minister UK lórí compulsory amalgamation, lórí compulsory re-amalgamation. Bóyá tí wàá suspend the meeting tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ due to ariwo tá à ń pa mi ò mọ̀, but wọ́n ti lọ bá King Starmer. Ariwo wa this time around ó gbọ́dọ̀ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. God bless you all.